ẹ kú dédé àṣègbè gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáyé gbogbo bí tí ọjà ètò yìí bá dé tí ẹ ti ń wò wá tẹ darapọ̀ mọ́ wa lórí Ìṣẹ̀ǹbáyé tẹlifíṣọ̀n a wà lọ́dọ̀ bàbá wa olóyè àgbà Ẹ̀fùwàpẹ́ Adédìyà tí gbogbo èèyàn túmọ̀ sí bàbá Gbọ́mọlà. Àwọn ni olórí àwọn Ayílàlà ní ìpínlẹ̀ Èkó ń bí, àwọn náà tún ní balógun ìlú Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó bákan náà. Káàkiri àgbáyé lẹ tí ń wò wá báyìí òdu ni wọn kì í ṣàìmọ̀ fólóko, a ti máa ń bá wọn, a máa wá bá wọn tipẹ́tipẹ́. A tún wá lè ní wọn ní ọdọọdún léegun jó, ọdọọdún lòrò gbọ̀nà, ọdọọdún labi ara ṣàdẹ́ta. Wọ́n tún ti ń ṣe ọdún fún Ayílàlà lẹ́nìí. Bàbá kẹ́pẹ́ o, ṣé dáadáa la bá yín? Adúpẹ́ atọ́kùn. Wọ́n ní òrìṣà tó bá gbé ni là á ṣe ọdún fún. Ǹjẹ́ lè fi gbogbo ẹnu sọ pé Ayílàlà gbè yín? Atọ́kùn ọ̀rọ̀ gidi lẹ́sọ̀. Ayílàlà gbè mí o. Ó tó ó ṣe gidigidi méje yàrá mẹ́fà o. Ṣèlú mo fún àgbàlá ti ṣe ọdún ẹ̀ lọ́dọọdún. Èmi ò ní kó ọmọ mi ò ní kó ìyá mi lẹ̀rí ìṣòro. Ó wá tó ayẹyẹ ọdún kèlò lẹ́ ń ṣe ní èyí. Atọ́kùn ẹ̀rọ yín ló pé 32 years mo ti ń ṣàjọ̀dá Ayílàlà. Bẹ̀rẹ̀ ṣe máa ń ṣe lọ́dọọdún náà. Ọdún yẹn lágbára lọ́wọ́ tó bá ìdílé mi máa ṣe lọ́dọọdún. Ṣáájú kí ẹ tó gba òrìṣà yìí, báwo ni ẹ ṣe lè sọ pé báyìí ni mo ṣe rí? Lẹ́yìn tí ó gba ìṣàlẹ̀ láàárọ̀ kùtù, ó ní àjọ tí mo tọ̀ láàárọ̀ kùtù. Mo tọ̀ ó dí, mo ràn tí ó pin, mo ràn tí ó pin, mo fi dákàtà òrìṣà Ayílàlà. Báyìí mo lè dákàtà ẹ̀ ní gbígbà yẹn lọ́wọ́, mo dẹ̀ ṣe mọ́tọ́ ní kí n ṣe ń bẹ̀ ọ̀nà dẹ̀ là. Mo fi padà lọ́bẹ̀ lọ́kọ́. Ọdún tí mo fẹ́ kọ ọ̀gá ọ̀gá mi kó ṣayé máa ń pa èèyàn, kò ní àìkú kọ́ kí ni mo ṣe láyé kò sọ mọ́ sí kankan. Àmọ́ pé ìṣòro kan ló wọ́n mú ṣe nǹkan kan èèyàn lówó ọlọ́mọ kó ní ṣàjọ tó bọ́ síbi. Ọmọ lọ àlàáfíà lọ ìbọn tí mo ṣe parí mo ṣe bí ọmọ ìbọn tó bímọ. Ìyẹn ni pé ẹkún ayọ̀ ni. Òun ní. Èyí já sí pé tí èèyàn bá níṣòro tó bá kọjá ẹ̀mí ẹ̀ tó bá sáwá bá Ayílàlà gbà á. Tó bá ní ìṣòro tó bá tẹ́lẹ̀ lápò ní ìtura tó dodo. Bàbá mi tàtijọ́ àwọn èèyàn lè sí bàbá mi tàtijọ́ máa ń dówó là ń lé. Ayílàlà ọ̀dẹ̀ fẹ́ ìlú ìfẹ́ kì í. Lọ́pàá tí mo ti tẹ̀lé mi ká báyìí mọ́. Ṣùgbọ́n gbogbo nǹkan tá a máa ń gbọ́ lókèrè a máa ń gbọ́ pé olè nìkan ni Ayílàlà máa ń mú. Ìjẹ́ ló. Ẹ mọ̀ pé wọn bàbá ní àdéhùn ìmọ̀dúgbọ̀n ọbẹ̀ alàmàgbélé ẹ̀fọ́ ìyàtọ̀ wọn bá gbélé fún ogún ọdún ọgbọ̀n ọdún ó tó kọ̀ lọ́dọ̀ ọdún ìṣà. So a fi ń mólè wọ́n dẹ̀ fi ń májẹ̀ wọ́n dẹ̀ fi ń ṣẹ́gun ẹni tó àdúró ni àlẹ́ bàbá àtọ̀ kò ní ìṣẹ́ tẹ̀pẹ́lẹ́ la fún tó jẹ́yìn ó máa jẹ́yìn ó máa jẹ́yìn. Ṣé wọ́n lè fi Ayílàlà ṣe oògùn owó? Àtọ́gbọ̀rọ̀ mi lẹ́sọ̀ o Ayílàlà ní ó fi ó bẹ̀rẹ̀ kó tó kọ́ Ayílàlà kì í ṣògùn owó kékeré ló pàtẹ yìí. Débi àkọ́ṣọ̀ Ayílàlà gbọ́dọ̀ bóyú jẹ́ o tó àjẹ tó pààyàn Ayílàlà pa o ẹni tó dẹ̀ bóyú jẹ́ náà bí pé èèyàn pààyàn náà ló já sí tó Ayílàlà gbọ́dọ̀ bóyú jẹ́ ẹ gbọ́dọ̀ lò sàsí ẹ gbọ́dọ̀ làpípa ẹ gbọ́dọ̀ bá ti rìn jẹ́. Ìyẹn nípa Ayílàlà kórìíra kéèyàn máa gbẹ̀mí èèyàn. Ẹni tí ẹ gbin Ayílàlà ọ̀fẹ́ ìfẹ́ irọ́ olè kọ́ wọ́n ní Ayílàlà ọ̀fẹ́. Tí Ayílàlà tó bá bí nǹkan kan sọnù tó mú tí wọ́n á fi ní Ayílàlà tí Ayílàlà bá mú ẹni yẹn ìjólẹ́rọ̀. Tára bẹ́ẹ̀ ni tí wọ́n bá fún wa tára bá mú àwọn méjì tó yẹ dáadáa àṣìlẹ̀ ọjọ́ mẹ́ta yẹn wọ́n á tòun tára bá fẹ́ gbà á lè tutù àfilẹ̀ ṣùgbọ́n tó bá tètè jẹ́wọ́ pé o lè dájú jẹun tó nìkan lọ tó bá jẹ́ ọ̀yìn tó wájọ sílẹ̀. Ṣé obìnrin ò lè gba Ayílàlà ni? Àjọgbọ̀ ọ̀rọ̀ lálẹ́ bèrè yẹn nígbà wá ṣe nígbà jẹ́ ìlàjẹ ilẹ̀ kálẹ̀ nígbà ogun àrògbé ìbùnà tó ń bá Ayílàlà o ìbùnà tó ń bọ́ obìnrin tó dán wà Ayílàlà ló pa. Olórí àtọ̀ sí òṣà tó kù Ọ̀ṣun wọ́n lè ṣe bó tó wù wọ́n Ṣàngó wọ́n lè ṣe bó tó wù wọ́n Ifá lè fi Ayílàlà ṣe bó tó wù wọ́n Ayílàlà ṣì tẹ̀lé lọ́rọ̀ ẹ̀ kọ́tà bá lóun fẹ́ balẹ̀ máa fún tó bá ní omi tó bá ní ẹran tó dẹ̀ lóun máa kọ́ gbogbo àkọ́kọ́ náà nìyẹn ìwọ́n tó ń bá Ayílàlà ló ń bọ́. Obìnrin kan gbà kóbìnrin bọ ni àbí Ayílàlà gan ló ní kóbìnrin bọ. Ayílàlà gbọ́dọ̀ bọ̀ òun tó nídìí oní ọrùn tó jẹ́ ọjọ́ ẹni tó fi fètè wọn. Ẹni tó bá wá ń bọ Ayílàlà tó jẹ́ pé olùbọ ẹ̀bí ti ń báyìí ṣé tí àwọn èèyàn bá wá tí wọ́n bá gbé ìṣòro wọn wá tó bá yẹ pé ẹni yẹn wà rò pé màálù òun mi gbà ṣó lẹ́tọ̀ọ́ láti gba màálù lọ́wọ́ ẹni. Mi ò lẹ́jà nínú ìlọrin lé ẹran tó bá tipátipá òun ló bá Ayílàlà kọ́ ló gbà o. Tó wọ́n dẹ̀ fi orúkọ Ayílàlà gba 50 naira láì lẹ́tọ̀ọ́ Ayílàlà máa dá ọmọ agbóhùn ẹ̀ padà o. Tó wá fún orúkọ Ayílàlà gbẹran láì lẹ́ran Ayílàlà máa mú tọ̀ wọn. Tó wá fún orúkọ Ayílàlà gba adìyẹ láì rẹ̀ adìyẹ Ayílàlà máa pa ń tọ̀ wọn. Ayílàlà ọ̀fẹ́ gbogbo tó lájà dábẹ́ yẹn. Tó bá fẹ́ ṣiṣẹ́ Ayílàlà gidi
ọwọ́ la fi ń lo atọ́kùn obìnrin atọ́kùn ayélujára obì obì ẹ̀ẹ́dì ló gbòòbá ayélujára lọ lẹ́yìn obì ayélujára gbòógì tí lágbájá obìnrin máa ṣẹ́ kí là máa fún ìjọba fi ṣẹ́ tó bá dẹ̀ sọ àdẹ̀ṣẹ́ tó bá dìyẹn ní agbọ́dọ̀ gbẹran tó ní ọtí ni agbọ́dọ̀ gbowó òun ló máa san tó fẹ́ tó gbà. máa sọ tó bá fẹ́ gbà olóyè tó lẹ́kọ̀ọ́ pé bàbá mi tàtijọ́ àwọn àlàsì bàbá mi tàtijọ́ mọ́. Tá bá lọ láàrin ìgboro a máa ń rí àwọn ọlọ́ṣun tá bá ti rí wọn pẹ̀lú ìmúra wọn àti mọ̀pọ̀ ọlọ́ṣun lélẹ̀ oníyè mẹ́ja ti mọ̀ kí náà lè fi dá aláìlála mọ̀ nígboro. dáadáa mọ̀ pé nígbà tó ṣe ìṣà oríwá òbí wá alẹ́ ìṣà oríwá òbí wá ni ẹ̀dí kó lẹ̀kẹ̀ sọ́wọ́ sẹ́dọ̀ láti mọ̀ pẹ̀lú olóṣà báyìí ni ìyá tó kù dábàá ìwé dáadáa sí alẹ́la ò lo lẹ̀kẹ̀ o alẹ́la kì í lo lẹ̀kẹ̀ o so alẹ́la ò amáńdẹ́ra wa kùtà báyìí ra wa kọlọ́mọ ẹ̀ka yìí tó jù wá lọ kò sẹ́ni tó mọ̀nà tẹ́ níṣòro láyé ẹni tó níṣòro ló mọ̀nà jù ẹni tó níṣòro ló mọ̀nà jù so alẹ́la ò gbà ká lo lẹ̀kẹ̀ ẹ lè lo ẹ wá kẹtẹ pé dẹgbẹ náà kọlẹ́ra ní alẹ́la ò gbà òòṣà tó dá dúró ni tóun dúró ní mímọ́. àwa ni òrìṣà aláìlála bó ló ti ṣẹ̀ wá. ogun àrògbé ni ogun àrògbé ni nígbà tó ga àrògbé dé so ogun bọ̀ láti àrògbé ọwọ́ akógun dọ́là jẹ àrògbé ló fẹ́ jà ọba akárògbé lẹ́rú tó bá dẹ̀ dárògbé wá jà ogun lẹ́rú obìnrin ló máa pín lógún ayélujára obìnrin ni ṣùgbọ́n ó lẹ́rú ọkùnrin àwọn eré ẹ̀ tó ń ṣiṣẹ́ fún tó ń dáná tó ń fọṣọ tó ń jẹ so wá lọ́wọ́ ló bàtẹ́ ẹgbẹ́ ń bọ̀ àfojú kó ọ̀wọ́n ẹrú òun lẹ́ máa pa lọ́wọ́ pẹ̀lú bí kóhùn kó máa lọ kẹfì àwọn ẹrú múlẹ̀ wọn máa jayé wọn lọ. ọ̀pọ̀ ayélujára náà fẹ́mi ẹ̀ lélẹ̀. ṣe é pé Jésù tẹ ẹ̀jẹ̀ ẹlẹ̀ fún àwọn kìrìsìtẹ́nì lálẹ́ àwọn àtọ̀rọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ ni ìbájú bẹ̀ títí tẹ́gbọ̀n lórí sọ́njẹ́ lọ́wọ́ adé burúkú ni àkíkù tàn fún tí ọmọ kíkù tàn fún ìyá ẹ̀ ṣe ayé mà lela lọ fi pè láìlẹ̀ láìlẹ̀ lákọ́ lórúkọ orúkọ tó ń jẹ́ gangan pé ayé mà lela wọ́n bẹ̀ títí títí ẹ̀gbọ́n kí ló lè tẹ́lẹ̀ òun lọ sọ pé ayé mà lela ayélujára ni làwọn ilẹ̀ yìí mọ̀ sí bá a bá fẹ́ rojà orúkọ ẹ̀gbọ́n làwọn alágbèlágbèjà tó bá lè ṣẹlẹ̀ jẹ́ kí ní kọ́ lọ pa ẹni tó bá ṣiṣẹ́ ibi. orúkọ wo ló ń jẹ́ tẹ́lẹ̀. orúkọ tó ń jẹ́ orúkọ yẹn gbòdì ẹ̀ àtọ́kù orúkọ yẹn gbòdì ẹ̀ ayélujára yẹn ni ọ̀rọ̀ tó sọ láàsì tó dàṣẹ òní ayé mà lela gbá ayé ẹ̀ mà burú mo dẹ̀ bẹ́ẹ̀ títí ẹ̀ gbọ́. nígbà tó àwọn tó ń bẹ̀ wọn tó gbọ́ yẹn àwọn ẹni méjì tó ń bá ṣiṣẹ́ olúgbọ̀ tó wọ́n gbọ́wọ́ tó olúgbò tí wọ́n gbọ́wọ́ sí olóṣèlú wọlé tó ta mẹ́ta kò tó léyìí bẹ́lẹ̀ ìdìbò tó ń gbèsè lọ́wọ́ wọlé tó bá ń bọ̀ ẹ máa pè é pé wọ́n á ṣẹ́gun. adé ìṣẹ́gun fún wọn padà ṣe é pé láti wọlé tó ta mẹ́ta kò tó dìṣe nígbà tó gbé wá dìde kan ní kí ẹni tó ti sálọ lẹ́nu ó fẹ́ ṣẹ́gun kan ẹ jẹ́ ká sì pé ná àmì náà ogun bọ̀ o nígbà tó wọn tó fi máa fojú wẹ̀yìn òun tó gbogbo wọn ó ti kú ìlà sọ pé kí wọ́n tó nígbà tí ó gba ògbó ṣẹ̀ǹjọ́ kìíní ayé làwọn máa pè ọmọ àjẹrẹ tó nífẹ̀ẹ́ wá jẹ́ mi. ẹ sọ àmì náà ní ìsìn orúkọ ayélujára ni. orúkọ tá a gbọ́ tó ń sọ ní àmì làbípe ní àmì náà kọ̀tọ̀ pé olùgbò ló wà ń tábẹ̀ tá máa fa apá adìyẹ bọ̀ ẹ̀. òun lágbè ní àmì náà kọ̀tọ̀ pé olùgbò àgbà amáyáfẹ́ ìbẹ̀rẹ̀ jù òun ló máa ń kí wọn lálẹ́ tó máa ń pa wọn láàárọ̀. a jẹ́ pé àgbà màlẹ́ nìyẹn. so ó wọnú ìsìlámù ó wọnú ẹ̀sìn tàbá wo ẹ̀sìn ìsìlámù ẹ̀kìtẹ́ náà ìkọ̀kan ní ìgbòho ẹ̀fí papọ̀ mọ́ nígbà tá a sọ ọmọ ní mákẹ́lì ògùnkọ́ ní mákẹ́lì mímọ́ àwọn sọmọ ní dáúdà ògùnkọ́ ní dáúdà ṣe tí òun ní Kùránì ṣe bí ọdún mìlá ni bí kí ní ẹ ti tẹ̀lé àwọn oníṣẹ́ tẹ̀lé nìyẹn. àfẹlẹ́ ìkadì ẹ̀lẹ̀ ìjà ayélujára ń bá òrìṣà mi ṣe àbùdá ń fòrò ṣe. ayélujára bèbè jẹ ó ń bẹ́sù jẹ ó bó ṣàbẹ̀jì jẹ ó bọ́ bàtàlá jẹ ó bá lè wá àgbò ó ń ba jẹ àwọn ọmọ náà ọjọ́ iṣẹ́ papọ̀ ìjọ ìlànà tilẹ̀kùn ẹ̀. ọ̀hún tilẹ̀kùn ayélujára. àwọn tilẹ̀kùn ẹ̀. ó lè dẹ̀ lè wọlé. àdàbọ̀ wọlé mẹ́la tó dá. àdàbọ̀ wọlé làwọn. ìyẹn ni pé ládùúgbò tẹ wà yìí nísìnyìí gbayawu báyìí ni. Ifá òrìṣà nífá atọ́kù nífá atọ́kù nífá jẹ́ Ifá òrìṣà tó a sọ ọkùnrin tó ń jẹ àkọ́ tó máa ṣe lé máa sọ pé òṣìṣẹ́ bá bá ọ̀nà Ifá o sóyè tọ́nà bá dé jí wọn ní kan lọ bọ̀ ògún tí wọ́n lọ́wọ́ àwọn ọdún wọn ní kan lọ bọ èṣù tí wọ́n dún méjàmì lọ́wọ́ méjàmì ló jẹ́ pé lọ́nà lọ àbí ṣàfihàn ó yàtọ̀ sífá àpò yàtọ̀ sífá atọ́kù Ifá jẹ́ ibi tí mo ń lọ ìbò lọ́nà tó Ifá ọdún mẹ́la bá mi onífá jẹ́ o. bí atọ́nà nífá jẹ́ ìpé ogun kan bọ̀ Ifá máa ṣe ìmọ̀ lọ́dọ̀ wa tọ́ba ti wọ́n gbèdò máa lówó máa lọ́là lọ́ fi mọ́ ọmọ yẹn wọ̀. fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. atọ́kù èmi ní Àfàpá Adédìyà tó bá yẹ fún agbọmọlà alẹ́ Lagos State.
fún wa ní bí àwọn èèyàn ṣe lè dé ọ̀dọ̀ yín ẹ júwe bíbá yìí fún. Ilé bá ti pipeline la wà lẹ́yìn Jonathan tó bá jẹ́ ẹni tó gba Ẹgbẹ́dá wọlé ó lè gbẹgbẹ́dá tó bá lọ kò dábọ́lẹ̀ pipeline Ìdúmù tó bá wọlé pipeline tó bá wọlé sọ́ọ̀mì lágbọ́kadà kó lọ tó dá gbọmọlà máa gbé déwájú ilé mi. Ṣé ẹgbọ́n àwọn atúnú ló bẹ̀ tó bọ̀ tó bá dé àná bàá mọ́tò tó lọ sí Ẹgbẹ́dá ṣe Ìdúmù alẹ́ máa bọ́lẹ̀ ó garaajì ṣẹ́rí akọ́lẹ̀ ló garaajì ṣẹ́rí akọ́lẹ̀ tó tàbí atúnọ́kadà kọ́ dá gbọmọlà lórí lọ àwọn agbègbè wájú ilé mi. Nọ́mbà tán lè pè yín sí ńkọ́. Tó tó bá gbègbè wájú ilé mi nǹkan bá rí mi pé nọ́mbà mi ni 08055168825. Òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa olóyè àgbà Àfòwàpẹ́ Adédìyà bàbá Ayílála wa máa ń pè wọ́n ládùúgbò náà bàbá Ayílála Agbọmọlà omi ẹ̀kọ́ náà ni wọ́n ti sọ fún wa ti rẹ́ ká mọ̀ pé iṣẹ́ Ayílála pọ̀ gan o ó kọjá mumúlè nìkan Ayílála ń gbàyàn là Ayílála ń pèsè ọmọ fẹ́ni tó bá ń wọ́mọ Ayílála ń bá wọn ṣẹ́gun ọ̀tá ó ń ṣẹ́gun ọ̀tá ló ń ṣẹ́gun ọ̀tá òde tó bá ti téèyàn bá ti ké pa ẹgbàá mi lọ́dọ̀ Ayílála ẹ̀rín ló máa bá kúrò ń bẹ̀ nítorí náà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lójú ìwòran yín yẹn ẹ pè wọ́n á dá yín lóhùn láṣẹ Èdùmàrè àní kéku o ó dàbọ̀.